إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tá ń bá a lọ. So ibi tá a dé ibẹ̀ náà ni fa'ilul mithal àti wọn af'alul madiyya so àti wọn af'alul mudari'iyya ní abẹ́ ìpínpín alákọ̀ọ́kọ́ nínú fa'ilul mithal al-wawi. So af'alul mudari'iyya la wá ń wọ́n lọ. So àti wọn ìran ènìyàn mẹ́fà tí wọ́n sì ń bíbà ó kó àwọn mẹ́fà tí a dojúkọ. Tó bá rí bẹ́ẹ̀ a lọ sí ojú pátákó àti lọ kọ àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ náà. So níta kọ láti náà ni ẹ̀ ń wò yìí. Tọ́ so gẹ́gẹ́ mo ti máa ń sọ pé ìyàtọ̀ tó wà láàrin àwọn tí ó sì ń bíbà àtàwọn tá a dojúkọ òun náà ni pé àwọn tí ó sì ń bíbà yìí yóò máa jẹ́ yá, àwọn tá a dojúkọ ó máa ń jẹ́ ta. So a fẹ́ mú fi'lu mudari ọkùnrin tá a dojúkọ wá. So lápèjúwe so working ṣe lọ báyìí waqafa plus ta. So tàbá wá dà á pọ̀ yóò wá di tawqafu. Òní yìí báyìí tawqafu. Báàbù fa'ala yaf'ilu ló bá wà tó túmọ̀ sí pé a fún ainul fi'li rẹ̀ ní kasra. Adúrà ainul fi'li bá fatiha agbada la fún ní kasra. Tàbá dà á pọ̀ yóò wá di tawqifu. So wa tu'tharu fa'uhu fil mudari. So ìpín eléyìí fa'ul fi'li rẹ̀ wọ́n máa ń parẹ́ tó bá dé mudari. So tó bá rí bẹ́ẹ̀ á pàwọ́ yìí rẹ̀. So tàbá wá dà á pọ̀ yóò wá di taqifu. Bó ti ń ṣe taqifu. So ọ̀gangan tí a dojúkọ yìí ò ń dúró lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà dúró. So ẹ fẹ́ béèrè náà pé kí ni o. Tó o bá débẹ̀ níbo ló máa dúró sí? Pé kí ni o. Idha wasalta hunak ayna taqif. Idha wasalta hunak fa ayna taqif. Tó o bá débẹ̀ fa ayna taqif. Níbo ló máa dúró sí? So wasalta òun náà wà ní ara fi'lu tá ń kọ yìí. So tó o bá débẹ̀ níbo ló máa dúró sí? Taqifu. So tí ẹ̀ ń sìn ònìyẹn ọkùnrin tó sì ń bíbà yìí tá a dojúkọ ó ń dúró lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà dúró. So ènìyàn méjì ó máa jẹ́ taqifan. So working sí ẹ lọ báyìí. Plus alif nun. Àbá dà pọ̀
tẹkifáàní. So àwọn ọkùnrin tó pọ̀ wọ́n máa jẹ́ tẹkifúùn tí working sheet yẹn náà lọ báyìí. Tẹkifúùn àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí àdójúkọ yìí ẹ̀ ń dúró lọ́wọ́lọ́wọ́ àbí ẹ̀ máa padà dúró. So obìnrin kan tá a dojúkọ òun máa jẹ́ tẹkifíìn. Wọ́n máa jẹ́ tẹkifíìn. So working sheet yẹn náà lọ báyìí. Plus yaunu. Tẹkifíìn. Obìnrin kan tá a dojúkọ yìí ó ń dúró lọ́wọ́lọ́wọ́ àbí ó máa dúró. Ó ti ń sìn. So تكفين. لماذا تكفين أمام المسجد؟ lè tó ń dúró síwájú mọ́sálásí tó lọ ń dúró bẹ́ẹ̀ gbogbo ìgbà kí ló dé? So tẹkifíìn. Tọ́ lẹ́yìn rẹ̀ obìnrin méjì náà òun náà máa jẹ́ tẹkifáàn. working sheet náà lọ báyìí pé alamufil mudori ọkùnrin kan tí àdójúkọ wa tẹkifù plus alif nun. So yóò máa jẹ́ tẹkifáàní. Tẹkifáàní. So àwọn obìnrin tán pọ̀ so tí wọ́n ń dúró lọ́wọ́lọ́wọ́ àwọn máa jẹ́ tẹkifnà. So working sheet náà lọ báyìí pé tẹkifà. Tẹkifnà. So tẹkifnà àwọn obìnrin tá pọ̀ tá a dojúkọ yìí wọ́n ń dúró lọ́wọ́lọ́wọ́ àbí máa padà dúró. So èmi tí mò ń sọ̀rọ̀ àtàwọn tá ń sọ̀rọ̀ so olóò máa jẹ́ akifu. working sheet náà lọ báyìí pé wakọ̀fà àkọ́múfin ló máa di ọkùnrin kan tí kò sí níbẹ̀ wá. Iṣẹ́ méjì láṣẹ lára rẹ̀. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ yóò lọ mú àfúndọ́ra wá. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ ọba náà yá di au kọfù. So báàbù fáàlà yá fi ìlú bá wá tó tún sì bá fáwọn ìfìlì rẹ̀ ní kẹsọ̀rọ̀ àdórí àbá pàdé àgbàdàlá fún kẹsọ̀. Tàbá dà á pọ̀ yóò wá di au kìfù. So wà tó sàfùfà òhù fìlì mọ́dọ́rì tó bá dé mọ́dọ́rì àgbà fáwọn ìfìlì ẹ̀ dànù àgbà wọ́n yìí dànù. Bá wá rí bí àwọn àdàpọ̀ yóò wá di akifu. So èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo ń dúró lọ́wọ́lọ́wọ́ àbí máa padà dúró. So àwọn àtàkọ̀ tá ń sọ̀rọ̀ so nakifu ló jẹ́ nakifu. working sheet náà lọ báyìí pé wakọ̀fà plus nun. Tàbá dàpọ̀ yóò di náà kọfù. Báàbù fáàlà yá fi ìlú bá wá tó túmọ̀ sí pé a fún ẹnu ìfìlì rẹ̀ ní kẹsọ̀rọ̀
àdúrà ní ìbílẹ̀ àwọn fàtí àgbàdà láàbù ní kẹsọ̀ tàbá dàpọ̀ yóò lè ná òkè fún pàtúùsà òfà òfin mọ̀dọ́rì wọ́n mọ̀ pa fáwùlì fún ìdí rẹ̀ ní mọ̀dọ́rì tó túmọ̀ sí pé a pa ọ̀yì rẹ̀ tàbá dàpọ̀ yóò wá di nákìfù à ń dúró lọ́wọ́lọ́wọ́ àbí a máa padà wọ́jàdá náà máa jẹ́ nájìdù wàlájà náà máa jẹ́ nálìjù wàsọ̀là ó máa jẹ́ násìlù àsìlù so bẹ́ẹ̀ sì máa wọ́n nìyẹn so wàsọ̀là ní kéèyàn débì kan ó gúnlẹ̀ ibì kan so òdìyẹn ní kúkúrú inshallah so tó bá tún di ilé ẹ̀kọ́ mìíràn á tún mọ àfàlùlà àmọ̀wé tí wọ́n bó ṣe máa ń wá inshallah so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh